mọ̀ pé àmì rẹ̀ ń bẹ lórí ayé wa. Ìbí rẹ̀ ò ṣe bí àmì ni. Agbára ìwàsáyé rẹ̀ ṣe bí àmì ni. Dídàgbà rẹ̀ ò ṣe bí àmì ni. Ìgbàsókè rẹ̀ ń kọ́ ṣe bí àmì ni. Bó bá fàmì hàn, ògo tó rí máa sáré o. Bó bá fàmì hàn o, ògo tó ń sáré máa fò o. Bó bá fàmì hàn, ògo tó rí máa sáré o. Bó bá fàmì hàn o, ògo tó ń sáré máa fò o. Tètè wá fàmì hàn, ògo tó rí máa sáré o. Tètè wá fàmì hàn o, ògo tó ń sáré máa fò o. Ẹ́sítérì tó dáyà ọba ṣe bí àmì ni. Jósẹ́fù tó dá pàṣẹ ṣe bí àmì ni. Bí méjì ṣe dénú aláboyún láyé ṣe bí àmì ni. Ó bá fàmì hàn láyé wa, ògo wa búyọ. Ọlọ́run àmì, Ọlọ́run àmì, fàmì hàn lórí ayé wa o. Káráyé lè mọ̀ pé àmì rẹ̀ ń bẹ lórí ayé. Ọlọ́run àmì, Ọlọ́run àmì, fàmì hàn lórí ayé wa o. Káráyé lè mọ̀ pé àmì rẹ̀ ń bẹ lórí ayé wa. Ọlọ́run Àgbàlá Gabriel tí òkun rí tó sá, tí Jọ́dánì rí tó padà sẹ́yìn. Òkè ńlá fò bí àgbò, òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ló ṣe ọ́, ìwọ òkun tí o fi sá, ìwọ Jọ́dánì tí o fi padà sẹ́yìn? Wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run àwọn ọlọ́run, níwájú ọba àwọn ọba, níwájú ajíkan pàkan, apàkan jíkan, ipa nínú ipa, ọlá nínú ọlá, ọrọ̀ nínú ọrọ̀, ògo nínú ògo, òye nínú òye, ọgbọ́n nínú ọgbọ́n, agbára nínú agbára. Ọlọ́run tó pọ̀ ní ipá o, Ọlọ́run tó pọ̀ ní ọgbọ́n o, Ọlọ́run tó pọ̀ ní ọlá o, Ọlọ́run tó pọ̀ ní agbára. Ìbà rẹ̀ láṣẹ, ọba tó jókòó sọ́run tó ṣe tó wù. Ó ní Jákọ́bù ni mo fẹ́ràn, Éṣọ̀ ni mo kórìíra. Kò sẹ́ni tó lè bí lẹ́jọ́. Ó fọwọ́ lẹ́rán ní ààyè Nábótì, ó wájà fún òkú Nábótì. Kò sẹ́ni tó lè bí lẹ́jọ́. Àrà nínú àrà, ó jí egungun gbígbé, ó sì mí ẹ̀mí ìyè sí nínú. Ẹ̀rù rẹ̀ tó bá o, ó pín òkú pupa sí méjì. Àwọn ọmọ Ísírẹ́lì kọjá láì farapa. Ẹ̀rù rẹ̀ tó bá o, àwọn ọmọ ogun Fáráò ṣègbé sínú òkú pupa. Ẹ̀rù rẹ̀ tó bá o, ó jí òkú ọjọ́ kẹrin, ó ní Lásárù jáde wá. Òkú ọjọ́ kẹrin sì jáde wá. Ẹ̀rù rẹ̀ tó bá o, ó fọhùn jáde láti inú kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù. Ẹ̀rù rẹ̀ tó bá o, ó mú Nebukadnésárì ṣẹ̀ṣẹ̀ ẹranko tí ìrìgbà méje sì sẹ̀ sí lórí. Ẹ̀rù rẹ̀ tó bá o, ẹ̀rù rẹ̀ tó bá bàbá ẹ̀rù tẹ́rù kò lè bá. Olórúkọ ńlá o, Jésù. Olórúkọ àpèrire o, Jésù. Orúkọ tí kú ń gbọ́ tó sá o, orúkọ tárùn gbọ́ tó wọlé lọ, orúkọ tí àgàn gbọ́ tó ní ìbísí o, orúkọ tó jí òkú ọjọ́ kẹrin, òkú tó ti ń rù, òkú tó ti ẹkú bẹ́ẹ̀ o, orúkọ tó gba ìsun ẹ̀jẹ̀ ọjọ́ pípẹ́. Ó ní káì, àṣẹ jáde lára mi. Orúkọ tó jí òkú ọmọ Jáírù, orúkọ tó lágbára, ipá, ọlá àti ìyè. Olórúkọ ńlá nínú ẹ̀yà Júdà, Jésù, Jésù, Jésù. Ọlọ́run tó dá ilẹ̀ lórí omi, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run tó dá sánmọ̀ tí òpó kò lè débẹ̀, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run tó pèsè fẹ́ janú omi, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run tó dá méjì sínú aláboyún kan, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run ẹ̀rù, kìkì ipá, kìkì ọlá, kìkì ọgbọ́n àti kìkì agbára, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ẹ̀rù bá bẹ̀rù, agbára nínú agbára o, ojú kìkì ń ná, ọwọ́ kìkì ń ná, gbogbo ara kìkì agbára, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run Mẹ́sákì, Ọlọ́run Sédrákì, Ọlọ́run Abẹ́dínígò, ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Àràgbá yàmúyàmú ìyanu, ẹ̀rù jẹ̀jẹ̀ tí gbogbo ayé ń wárí fún. Ọlọ́run Olódùmarè, ọba
tó ń jẹ mímọ́, tó ń mu mímọ́, tó ń fi mímọ́ bora bí aṣọ. Ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Ìgbàlà nínú ìgbàlà, ìyè nínú ìyè, àṣẹ nínú àṣẹ, ọ̀rọ̀ nínú ọ̀rọ̀, ọgbọ́n tó borí ọgbọ́n o, aráyé rọrùn lẹ́ẹ̀kan so. Mímọ́, 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 mímọ́ nínú àwọn ọ̀run o. Ohùn nínú ohùn. Àṣẹ tí gbogbo ènìyàn ń lò. Mr. James. Èdè tí gbogbo ènìyàn ń fọ̀. Ohùn nínú ohùn. Ohùn tí gbogbo wòlíì pátá ń lò. Àṣẹ táwọn ìránṣẹ́ Ọlọ́run ń lò. Àṣẹ tó borí àṣẹ. Àṣẹ tó borí àṣẹ. Àṣẹ tó borí àṣẹ. Ọba tó jí òkú ọjọ́ kẹrin tó ti rùn. Àmì nínú àmì. Àmì nínú àmì. Àmì nínú àmì. Ìbísí ẹni tí ò lóyún o. Àmì nínú àmì. Àmì nínú àmì. Àmì nínú àmì. Ọgbọ́n tó borí ọgbọ́n o. Alágbádá iná o. Aládé iná o. Olójú iná o. Aládé iná o. Ẹ̀rù tó ju ẹ̀rù lọ. 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 Aṣáájú ogun lálọ́ o. Aṣáájú ogun lálọ́ o. Akẹ́yìn ogun lábọ̀. Ọba mi ò wọ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ọlọ́run tí ń bẹ títí láé tí ó sì máa wà títí ayérayé ni. Òun láyérayé o. Tó dá ayérayé o. Tó dé ènìyàn sínú ayérayé. Táyérayé ó sì máa wà títí ayérayé ni. Àrà nínú àrà. Àrà tó dá méjì sínú aláboyún. Èèyàn tó ń jẹ gbígbóná tó ń jẹ tútù tí ò sì nímọ̀ lára. Àrà nínú àrà. Àṣẹ tó ju àṣẹ lọ. Ìṣelógo tó ju ìṣelógo. Àṣeyọrí tó ju àṣeyọrí lọ. Ẹ̀mí inú àwọn wòólì. Ẹ̀mí inú àwọn wòólì. Ẹ̀mí inú àwọn wòólì. Èdè tí gbogbo ayé pátá ń fọ̀. Ọlọ́run tó gbọ́ Yorùbá. Ó gbọ́ Ìgbò, ó gbọ́ Haúsá, ó gbọ́ gbogbo èdè. Èdè tí gbogbo ayé ń gbọ́. Èdè tí gbogbo ayé ń wí. Èdè nínú èdè. 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 Ọlọ́run babalọ́lá o. Ọlọ́run bá mi Àgbàlá Gabriel. Ọlọ́run bá mi Àdìó. Ẹ̀mí inú àwọn wòólì. Ẹ̀mí inú àwọn wòólì. Ẹ̀mí inú àwọn wòólì. Ó ní ó jókòó sọ́run. Ó jókòó sórí ìtẹ́. Òṣùmàrè yí ìtẹ́ rẹ̀ ká o. Àgbà lórí àgbà. Ọba tó fún àgbà ní adé ewúrà. Ó sì fi adé ewúrà gbélẹ̀ níwájú ìtẹ́ rẹ̀ mímọ́. Àgbà lórí àgbà. Àgbà lórí àgbà. Àgbà lórí àgbà. Àní kábíyèsí àjúbà rẹ̀ láàfin. Kábíyèsí àjúbà rẹ̀ láàfin. Apálá tó ṣọlẹ̀ ayéró. Olùgbèjà ọmọ òrukàn. Olódù ọmọ rẹ̀. Ẹlẹ́bùrú ìkẹ́. Adánimágbàgbé. Ọba mi tó bá lè múlẹ̀ tí kì í dání. Ṣebí wọ́n lọ́bọ̀ ògo. Àpáta ayérayé. Supernatural God. Supremacy God. Lily of the valley. Lion of the tribe of Judah. Ancient of days. Àwa ṣe kábíyèsí rẹ̀. Wọ́n ní wọ́n la kọ́dá ayé. Wọ́n ní wọ́n la ṣẹ̀dọ́run. Wọ́n tún ní wọ́n lọ́ba kàǹkà tí gbogbo ayé ń wárí fún. Ìwọ lolódùmarè. Ẹlẹ́rù níyìn. Ògbónílé lálejò wọn tó nílé ó jẹ. Àdàgbàmátì. Àdàgbàmátàpá. Àdàgbàmápàrọ̀ oyè. Irun oríire òpé ògbó. Òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Arógun má sà. Arógun má sojo. Arógun má tì. Arógun má sàsẹ́yìn. Ṣebí wà lálágbára tó gbàgbára lọ́wọ́ alágbára tó fagbára ní alágbára lára. Ṣebí wà lálágbára tó gbàgbára lọ́wọ́ alágbára tó fagbára ní ẹni tí ò lágbára lára. You are the supremacy God Ọlọ́run tí ń gbé bí mímọ́ ni ọ́. Olódù ọmọ èmi mọ́ lòlúwa. Kò sẹ́ni tá lè fi wé. Mímọ́ lòlúwa. Kò sẹ́ni tá lè fi wé. Mímọ́ lòlúwa. Kò sẹ́ni tá lè fi wé. Ọlọ́run ni ọ́. Ò kì í ṣènìyàn rárá. Ọlọ́run ni ọ́. Ò kì í ṣènìyàn rárá. Gbogbo tó bá ṣe mà ló dá. Ò kì í ṣe ní àrífín.
gbogbo tó bá ṣe mà ló dá torí náà ló ṣe ń jọ́nà Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn rárá gbogbo tó bá ṣe mà ló dá ó kì í ṣe ní àrífín dídá tó dá wa mà ló dá torí náà ló ṣe ń jọ́nà Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn rárá Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn rárá gbogbo tó bá ṣe mà ló dá ó kì í ṣe ní àrífín gbogbo tó bá ṣe mà ló dá torí náà ló ṣe ń jọ́nà ó tóbi lọ́ba ẹ̀rù rẹ̀ yọ ní ibà ó tóbi lọ́ba ẹ̀rù rẹ̀ yọ ní ibà àjọba máa kú àjọba máa papòdà àjọba máa kú àjọba máa papòdà ó tóbi lọ́ba ẹ̀rù rẹ̀ yọ ní ibà ó tóbi lọ́ba ẹ̀rù rẹ̀ yọ ní ibà. Wọ́n lọ mo forí balẹ̀ Jésù Jésù ọ̀dọ́ wọn ni ó gbé kíkí sí ọmọ ìgbésẹ̀ náà dùn. How are you? What are your names? Kí ni àwọn orúkọ yín? Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Our name is Taiwo. Ẹni láti sọ̀rọ̀ sókè díẹ̀. Our name is Taiwo and Kehinde Adéjùmọ̀. Táyé àti Kẹ́hìndé Adéjùmọ̀. Yes, sir. Táyé Kẹ́hìndé Adéjùmọ̀. Táyé Kẹ́hìndé ọmọ owó ẹ̀yin náà lẹ́wùrẹ́ yín. Ọ̀dà ẹni máa ń kéwì wọ́n ti kéwì àbí? Ok ṣé wọ́n ti máa ń kéwì ni? Oríkì Ọlọ́run yóò dà fún yín àǹtí. Àmín Jésù. Yóò dà fún yín àǹtí. Àmín Jésù. Èrò ti pọ̀ tí wọ́n ń wò yín lórí afẹ́fẹ́. Orí Agbala Gabriel global page náà ti ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Níbo lẹ ti wá gangan? A wá láti ìlú Ìlọrin. Ìlú Ìlọrin, Kwara State. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà. Ìlọrin lẹ́wà bẹ́ẹ̀ ti wáyé. Ẹ̀yin èèyàn ṣé wọ́n gbìyànjú gbé síbí náà? Ṣé wọ́n gbìyànjú? Wọ́n wà ní service wa láàárọ̀. Mi mọ̀ pé wọ́n ti dé àwa parí ọ̀ṣẹ̀ wà kí mu ní. Ẹ̀yin àǹtí tí mo post ń jẹ̀ta kọ́ nìyí ni. Ẹ wò ó, irú ẹ̀bùn yìí kò ṣe fi pamọ́. Ẹ tún fún wa ní nǹkan bíi 2 minutes sí. Káwọn èèyàn kan tún pàgọ́ tún jẹ sọ́wà bíi 2 minutes kankan bóyá tí ò bá pọ̀ bíi 2 minutes. Àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni wọ́n wò pé kí ló ń ṣẹlẹ̀ níbí. Káre láyé rẹ̀, káre láyé rẹ̀, Ọlọ́run tí kì í ṣe bí ènìyàn. Káre láyé rẹ̀, ẹ tún kọ. Káre láyé rẹ̀, Ló dàbá ń kọ́lé. káre láyé rẹ̀, Ọlọ́run tí kì í ṣe bí ènìyàn. Káre láyé rẹ̀. Ohun tó fi ń jẹ́ Ọlọ́run kò sẹ́ni tó lè mọ̀ sí. Ó ti tán. Ṣáà máa jẹ́ Ọlọ́run lọ. Ohun tó fi ń jẹ́ Ọlọ́run kò sẹ́ni tó lè mọ̀ sí. Ṣáà máa ṣọlá rẹ̀ lọ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ohun tó fi ń jẹ́ Ọlọ́run kò sẹ́ni tó lè mọ̀ sí. Ṣáà máa jẹ́ Ọlọ́run lọ. Ohun tó fi ń jẹ́ Ọlọ́run kò sẹ́ni tó lè mọ̀ sí. Ṣáà máa ṣọlá rẹ̀ lọ. Orúkọ àpèrire Jésù, orúkọ tí kú ń gbọ́ tó sá, tárùn gbọ́ tó wọlé lọ. Orúkọ tí kú ń gbọ́ tó sá, tárùn gbọ́ tó wọlé lọ. Olórúkọ àpèrire Jésù. Ìtọ́ yà mí lẹ́nu nípa àwọn àǹtí ni pé gbogbo orin tó ti ń kọ látàárọ̀ mi ń gbọ́ rí. They are new songs. Èmi ò gbọ́ rí o, ẹ̀yin ti gbọ́ rí? Ẹ̀yin ti gbọ́ rí? Èbí lẹ́nu wọn náà ni. Àwọn kọ̀ọ̀kan èmi ò gbọ́ rí. Gbogbo ẹni sẹ́wọ̀n àbí ṣé ó jọ dáńsà kìlọ̀ ọba ó jọ àbí? They are doing wonderfully well. Ṣé anywhere lẹ ti lè kọrin lágbàáyé? Ṣé lè pè yín sí anywhere? Ṣé orin ilé ẹ̀kọ́ abẹ tó ń ṣe nǹkan míì? Orin ilé ẹ̀kọ́. Sure. Hallelujah. How old are you? 22. Ẹlẹ́dàá gbogbo ayé. 22 ní ẹ̀dẹ̀ ní ọgbọ́n tó. Àbẹ́ẹ̀rí ẹ̀rí kíní wọn ní bá ń tán náà
n tó wà lórí wọn ju 22 years lọ o oyin ò ní rá ibi tẹ́ ẹ máa lọ tí wọ́n ti ní gbóyin mọ́ ẹ̀ ní lọ rúbọ ṣé ẹ ń lọ school lọ wáyé going to school ẹ ṣe fẹ́ wọ university ní next year ni ẹ ti bá secondary school mo fẹ́ fàyìn lé àwọn kan lọ́wọ́ lálẹ́ yìí mo fẹ́ fàyìn lé àwọn kan lọ́wọ́ wọ́n ń pè wọ́n ní olórí àyànmọ́ ẹ wá láti tọrọ nǹkan kan o ẹ wá láti bẹ̀bẹ̀ fún nǹkan kan o ẹ wá láti fi ẹ̀bùn yín hàn níwájú Ọlọ́run dẹ̀ǹkẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ lè gbé mi náà dẹ̀ǹkẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lè rí yín kan lè rí yín tẹ́ ẹ̀ ṣe mo dẹ̀ gbàdúrà ẹ rí àánú gbà náà bá ń gbé sọ́dọ̀ wọn mo tó bẹ́ gbà kan kí n jẹ́lẹ̀ kan sí kí n máa parí ẹ̀ sówà èlò kankan kí nǹkan ká tó ń gbà yẹn ká mú mi sí bàdábè nǹkan ti ṣẹlẹ̀ ń bí ẹ̀ sì ń bí ẹ gbọ́ yòókù rẹ̀ fẹ́ ṣe sówà. Ẹ̀rù Ọlọ́run bà mí ẹ̀rù Ọlọ́run bà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró ẹ̀rù adániwáyé ń bà mí ẹ̀rù akọ́dá ń bà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. From my spirit to my soul unto my voice re-echoes. You are worthy of my worship, worthy of my praise. Ẹ̀gbọ́n àwọn kan láwọn ẹ̀ṣẹ̀ wọlé ni wọ́n lè tẹ́tí fún wọn jẹ tẹ́lẹ̀ pé táwọn tó lè tún gbọ́ ó ní káwọn kan tẹ́ ọkọ̀ kọ́ báyìí tó lọ́ǹgì tẹ́ ẹ̀kànjọ́ dá gbogbo kíní ẹ̀ ṣé àwọn èèyàn kan lè tún gbọ́ bóyá ẹ̀kan bí ẹ̀kan yẹn ẹ̀yọ̀ kan kéré. Òkun rí yóò sá, Jọ́dánì rí yóò padà sẹ́yìn, òkè ńlá fò bí àgbò, òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ló ṣọ́ ìwọ òkun tí o fi sá, ìwọ Jọ́dánì tí o fi padà sẹ́yìn? Wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run àwọn ọlọ́run, níwájú ọba àwọn ọba, níwájú ajíkan pàkan, apàkan jíkan, ipa nínú ipa, ọlá nínú ọlá, ọrọ̀ nínú ọrọ̀, ògo nínú ògo, òye nínú òye, ọgbọ́n nínú ọgbọ́n, agbára nínú agbára. Ọlọ́run tó pọ̀ ní ipá o. Ọlọ́run tó pọ̀ ní ọgbọ́n o, Ọlọ́run tó pọ̀ ní ọlá o, Ọlọ́run tó pọ̀ ní agbára ìbà rẹ̀ láṣẹ, ọba tó jókòó sọ́run tó ṣe tó wù, ó ní Jákọ́bù ni mo fẹ́ràn, Éṣọ̀ ni mo kórìíra, kò sẹ́ni tó lè bí lẹ́jọ́, ó fọwọ́ lẹ́rán ní àyè Náábótì, ó wájà fún òkú Náábótì, kò sẹ́ni tó lè bí lẹ́jọ́, àrà nínú àrà, ó jí egungun gbígbé ó sì mí ẹ̀mí ìyè sí nínú, ẹ̀rù rẹ̀ tó bá o, ó pín òkú pupa sí méjì, àwọn ọmọ Ísírẹ́lì kọjá láì farapa, ẹ̀rù rẹ̀ tó bá o, àwọn ọmọ ogun Fáráò ṣègbè sínú òkú pupa, ẹ̀rù rẹ̀ tó bá o, ó jí òkú ọjọ́ kẹrin, ó ní Lásárù jáde wá, òkú ọjọ́ kẹrin sì jáde wá, ẹ̀rù rẹ̀ tó bá o, ó fọ̀hùn jáde láti inú kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù, ẹ̀rù rẹ̀ tó bá o, ó mú Nebukadnésárì ṣẹ̀ṣẹ̀ ẹranko tí rí ìgbà méje ṣiṣẹ́ sí lórí, ẹ̀rù rẹ̀ tó bá o, ẹ̀rù rẹ̀ tó bá bàbá ẹ̀rù tẹ́rù kò lè bá o. Ọlọ́run tó dá ilẹ̀ lórí omi, àwọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run tó dá sọ́mọ̀ tí òpó kò lè débẹ̀, àwọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run tó pèsè ìfẹ́jànú omi, àwọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run tó dá méjì sínú aláboyún kan, àwọ̀ ní forúkọ rẹ̀. Ọlọ́run ẹ̀rù, kìkì ipá, kìkì ọlá, kìkì ọgbọ́n àti kìkì agbára, ọwọ́ ní forúkọ rẹ̀. Ẹ̀rù bá bẹ̀rù, agbára nínú agbára o, ojú kìkì ńná, ọwọ́ kìkì ńná, gbogbo ara kìkì agbára, ọwọ́ ní forúkọ rẹ̀. Ọlọ́run Mẹ́sákì, Ọlọ́run Sédrákì, Ọlọ́run Abẹ́dínígò, ọwọ́ ní forúkọ rẹ̀. Àràgbá yàmúyàmú ìyanu o, ẹ̀rù jẹ̀jẹ̀ tí gbogbo ayé ń wárí fún. Ọlọ́run Olódùmarè, ọba tó ń jẹ mímọ́ o, tó ń mu mímọ́, tó ń fi mímọ́ bora bí aṣọ, ọwọ́ ní forúkọ rẹ̀. Now these young sisters are doing well. Me ìfẹ́ gba time wọn máa padà gbé wọn wá. Màá jẹ́ kó jẹ́ bíi ti bóyá studio tán rábẹ̀ studio. Ṣùgbọ́n mo fẹ́ fa àwọn àǹtí ẹ̀ mọ́ wọ̀nyí wá. Mo fẹ́ fa àwọn lé wọ́n wà lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ fa àwọn lé ẹ̀yin kan lọ́wọ́ ń bẹ̀ yẹn. Ẹ̀yin màmá kan ẹ̀yin bàbá kan. Ẹ gbé àwọn àǹtí yìí, ẹ gbé wọn débẹ̀. Ẹ gbé wọn dáwọn chọ́ọ̀chì kan. Ẹ gbé wọn dáwọn ṣé orin chọ́ọ̀chì nìkan lè máa ń kọ? Orin chọ́ọ̀chì nìkan lè máa ń kọ. Àjọ̀dún, revival, ìṣòru. Wọn èèyàn lè ṣe birthday kó pè yín kẹ́ wá kọrin ìyìn fún wọn. Tó máa ṣe birthday. Tó máa bímọ ń kọ́ ẹ̀ lé lọ́bẹ̀ kẹ́ ẹ kọrin fún wọn. Ẹ máa lọ. Tó máa ṣe wedding ńkọ́? Ẹ máa ń lọ. Ẹ máa rí àánú gbà. Ẹ wo ògo làwọn àǹtí twins ni wọ́n, they are glory. Ògo ni wọ́n.
ìdùnnú tèmi ni láti gbé ògo ológo sókè nínú gbígbé ògo ológo sókè bẹ́ẹ̀ tèmi náà wà mo gbàdúrà ẹ jẹyàn fídíò yìí á ṣe ẹ pa ayé máa rí ó tẹ̀tí bọ́ sáyé báyìí ayé máa rí thousands of people ló ń wò yín lórí ẹfẹ́ báyìí ẹ jẹyàn ẹ̀ ní wálẹ̀ mọ́ a sì kéde.